mo fẹ́ jẹ́ kẹ́ ṣàpèjúwe èèyàn méjì kan fún mi bàbá K1 the ultimate báwo lẹ ṣe lè ṣàpèjúwe wọn Olúfimọ́ Àyìnlá Òṣùpá Sàrídọ̀ pápá ẹ ṣàpèjúwe wọn bóò náà ṣe jẹ́ sí yín méjì nǹkan tí mo kàn fẹ́ múnú. Olúfimọ́ Sàrídọ̀ Òṣùpá is my brother Ìbàdàn àwọn àbànà ìdí náà ara wa ìwọ̀n ṣe tó gbéra kàṣí pé nǹkan kan náà ni wa náà kó jù mí lọ age Òṣùpá jù mí lọ age so kí ni mo fẹ́ sọ pé kò jù mí lọ. ṣùgbọ́n àjọṣepọ̀ ń bẹ láàrin yín. kí lè àwọn fi ló fẹ́ ṣẹlẹ̀ mo ṣe ìyàwó ọmọ mi yẹn pé Òṣùpá wá mo ṣe sílé ṣé bí ẹgbẹ́ yẹn sọ lórí stage náà pé Táyé ò pè mí sí bí o ṣùgbọ́n láìkí oríire ẹni tí mo respect ni kò sí nǹkan kan ní àyàn orin ó máa lọ báyìí ni ẹlòmíì ò mọ Òṣùpá lè kọrin nìkan ní currency ló ń bá wí nítorí wípé ó sì lè má jẹ currency ó lè jẹ ọ̀rọ̀ máa ń jọra wọn òwe máa ń jọra mo ti pòwe mímu tó pẹ́ ẹlòmíì ló ń bá wí so ẹlòmíì tó bá Òṣùpá kí ló Òṣùpá fẹ́ kọrin fún mi fún kí mo fẹ́ ẹni tí mo wá jẹ dáadáa rí Òṣùpá yà ó dẹ̀ mature. tẹ ẹ wá já Òṣùpá dáadáa ẹ fẹ́ jó. mo respect brother yẹn. He's a very mature person like Pasuma. but ẹni tó bá kàn ti nínú fùfù ẹ ní mọ̀ yìí pé ṣe mature ó ti change. nígbà yẹn gan tí àgbà ọtí ẹ ti dé bá so àìmọye àti ìjọ sọ̀rọ̀ lórí fóònù mi ní brother ó ṣe mi ìráyè tiẹ̀ ni wà láì tàbí mo mọ̀ pé ó máa ń bú mo ń ta sí mi ebi torí Pasuma ni Òṣùpá ọ̀sẹ̀ mi náà ó dẹ̀ mature nígbà tí ẹ̀gbọ́n yẹn máa sọ ní currency because I know that you are loyal to your boss that's why mo máa ń fi ẹ́ sọ fáwọn tó ń tẹ̀lé mi pé ẹ rí ìyẹn láti bí 30 years ó dẹ̀ dúró ti dì máa yìí mo pàbí mo yàbí dúró mo ní Òṣùpá ó lè jẹ́ gbọ́n mi ò tẹ̀lé ẹ o Òṣùpá àjọ wà lórí stage báyìí wọ́n ní brother mi ní Òṣùpá o ṣùgbọ́n Pàṣọ ni mo tẹ̀lé o ó ní mentor tèmi ká àjọ wà o ṣé nígbà tó bá dìgbà kí wọ́n á ní mo padà lẹ́yìn Pàṣọ mo sọ lójú Òṣùpá kí sí pé mo sọ lẹ́yìn a tún sọ lórí fóònù. bó tiẹ̀ rí kíní tẹ̀ ẹ̀ṣẹ̀ sí orin yín ẹ̀yin ẹ lọ́ mọ́ wo orin ẹ lọ́ mọ́ gbọ́ ẹ̀yà kẹ́ lọ́ mọ́ download ẹ̀ ni wọ́n pé tẹ̀ ẹ̀ṣẹ̀ ṣe track 5 ẹ sì fi kí ìyá Pasuma mo gbọ́ dáadáa láti bẹ̀rẹ̀ dópin ẹ ti ẹ̀ dúró náà ẹ jẹ́ ń lò kán bẹ́ẹ̀ jẹ́ ń lò kán nú orí yín ìyá Pasuma dúró jọ sọ̀rọ̀. ìyá Pasuma ìyá dáadáa ni ìyá yẹn wà nínú ẹni tí ò jẹ́ kéèmì àti Pasuma jà láti bí 20-something years tí mo bá rí nǹkan kan tó bá bí láti kú ọkọ mi èmi ọkọ ìyá yẹn ọkọ mi di ìyá yẹn máa kì mí ìyá àwọn tó bá ń wò mí ti máa mọ ọkọ tó ń sọ ìyá yẹn máa ṣe kí ni no very very abiam. ẹ ṣeun ẹ jẹ́ n play fún mi bàbá ìta ìjẹ́. so kèsì torí ẹnì kankan mo ṣe kí mọ̀mọ́ yẹn pé ìyá yẹn ẹ kì í gbọ́dọ̀ kì ìyá yẹn ìyá mi ìyá dáadáa ni ìyá ó ti máa yé àlàyé pé nǹkan lọ so mo fọ̀rọ̀ rọra mi wo ni kọ́lọ́ jẹ́ mi màmá mi ìyá yẹn ó ní part tó kó nígbèsè ayé yín tó gbé kó nígbèsè ayé Pasuma. ẹ ṣeun bọ̀.